Akínọlá Olówe mo tún gbòwe mí ìdí lónìí tó nù wọn o. Yorùbá sọ wípé ẹni tó torí òtútù tó fi ọmọ rí odó yáná, irú ẹni bẹ́ẹ̀ kò gbọdọ̀ retí àti jẹyán. Mo ní ẹni tó torí òtútù tó fi ọmọ rí odó yáná, Yorùbá ní irú ẹni bẹ́ẹ̀ kò gbọdọ̀ retí àti jẹyán. Ní ìgbà ìwáṣẹ̀, gẹ́gẹ́ bí àwọn bàbá wa ti sọ, nígbà tó sì jẹ́ pé ilé alámọ̀ ni ó wà jákèjádò, tàbí ni ó fẹ́ láfẹ́ lè sọ pé ó wà jákèjádò ilẹ̀ káàárọ̀ òjíire. Nígbà náà bí òtútù bá mú, wọn a máa dá iná sí àárín ọ̀dẹ̀, pásíjì là ń pè lóde òní, àárín ọ̀dẹ̀dẹ̀ nínú ilé. Wọn a dáná síbẹ̀, wọn a wá àwọn ìṣẹ́pẹ́ igi àti ìtì igi ńlá kan tí iná yẹn ó rọra mọ́ jù wẹ́rẹ́wẹ́rẹ́. Ooru tí iná yìí bá mú jáde yóò mú kí òtútù tí ó mú nínú ilé bẹ́ẹ̀ kí ó dínkù. Nígbà míì ó lè má jẹ́ inú ilé, ó lè jẹ́ bí ìdí igi kan tàbí ní àárín agboolé. Wọ́n a máa ṣe èyí láti fi lé òtútù lọ. Tá a bá ṣàkíyèsí, òun la ó fi rí òwe Yorùbá kan tó sọ pé ẹni tó bá yáná pẹ́ nílé yóò yá àrùn pẹ́ lóko. Irú iná bẹ́ẹ̀ ni Yorùbá ń tọ́ka sí. Nígbà tí ẹnìkan bá wá torí pé òtútù yìí mú púpọ̀ tí òun lè fara dà á, tí ó wá lo ọmọ odó tó yẹ kó fi gúnyán tí ó fi dáná irú òtútù bẹ́ẹ̀, a rí i pé nígbà tó òtútù bá lọ tán, irú ẹni bẹ́ẹ̀ kò ní lórí ọ̀fẹ́ láti lè ṣe kíni, láti lè jẹ iyán mọ́, torí pé kò sí odó tí yóò fi gún un. Yorùbá fi sọ wípé ẹni tó torí òtútù tó fọmọ rí odó yáná, irú ẹni bẹ́ẹ̀ kò gbọdọ̀ retí àti jẹ iyán mọ́. Báwo ni a ṣe wá ń lo ìpèdè yìí? Báwo la ṣe ń lò nínú nígbà tá a bá ń safọ̀ lédè Yorùbá? Nígbà tí a bá rí ẹni tí kò sí ohun tí ó kàn, ohun tí ó yẹ kó lò lọ́jọ́ iwájú tí ó ń lò ní wàràwàrà nísìnyí, Yorùbá máa sọ wípé ó jẹun ọmọ sóyún. Bẹ́ẹ̀ wọ́n sọ pé ó ti jẹun ọmọ sóyún. Ohun tí ó yẹ kó lò lóṣù mẹ́ta sísìn tó wá torí pé òun nílò nǹkan kan lónìí tí ó wá lóru nǹkan bẹ́ẹ̀. Bí àpẹẹrẹ, bóyá ẹni tí wọ́n fún ní àgbàdo ike kan, òṣùwọ̀n kan, pé kó gbìn, ṣùgbọ́n tó wá torí pé ibi ń pa òun tí kò gbìn irú àgbàdo bẹ́ẹ̀, bóyá ó fi ṣe ègbò, bóyá ó fi ro túwó, tàbí ó tilẹ̀ fi ṣe ògì oúnjẹ. Irú ẹni bẹ́ẹ̀ nígbà tí àwọn tó kù bá ń jẹ àgbàdo kò ní lórí ọ̀fẹ́ láti bá wọn jẹ, nítorí pé irú ẹni bẹ́ẹ̀ ti fi ọmọ odó ó ti fi yáná nígbà tí òtútù tí ó pọ̀. Bó ti mọ náà nù. Ìrẹ̀kẹ́ tí mo ń bẹ̀ wá náà ni wípé ẹ bá ń subscribe YouTube channel mi, Ọlámídé Ọlábàtà, kí ẹ má sì gbàgbé ètò tí a ti ń polongo rẹ̀ látẹ̀yìnwá ó ti ń lọ, tí a pè ní ìrírí mi. Tí wọn náà bá ní ìrírí kan láti pín pẹ̀lú wa, ó lè pè wá sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa 080 66 44 16 08. Yóò dára fún gbogbo wa. Ire o. Please subscribe.